Africa Content TV. وكن شاكرا لله قلبا وقالبا. Mo kí alága gbogbogbò fún ẹ̀yin ẹgbẹ́ ní máa tò ẹgbẹ́ ní máa tò tí nǹkan bá tó kò dá ẹsẹ̀ mọ́tò máa tò ní fún Lagos State. Alhaji wa Mustapha Adekunle Sego kọ́ni sọ̀fà ni Mustapha. kọ́ni sọ̀fà ni Mustapha mi Mustapha wa sọ̀fà wàlí Mustapha wa sọ̀fù mi ní àdìlì kórìbá o. ẹ kú jásájú pé àdúrà ló kàn ẹ̀yin ò sọ pé ẹ ti rí tí. Sọ́kọ́ náà ti gbé ga ẹ tún wá consider our followers pé ẹ jẹ́ abẹ náà ká má kúkú ọ̀wọ̀wọ́ mọ̀ wọ́n mọ̀ sàmì. kọ́ni sọ́fà Mustapha. Bàbá irú wa bá ń dààmú ní sísè tá a jẹ ló wá kù mọ̀ láyọ̀ náà ti parí èyí o tàn tí pọ̀ lókun tàbí ń sán náà nì. mi ò mọ̀. bí mo lòdì ń rówó bí ìlòdì ń rówó. Mi Mustapha wa Safa. Mo kẹ́yìn elders. Bàbá náà kàn ọ́ padà ká mi. Mo kí ọ́ fi hàn bàbá kan hàn mí. Wọ́n ti wá dàgbà. Ẹ mà káre. Tẹ́ ń bá ojú ọjọ́ lògbà. Àgbàlagbà tó ti lo tọ́ọ̀nù kan lọ tọ́ọ̀nù kejì kẹta. Ó wá ní ọmọ wẹrẹ àdébẹ̀rẹ̀ tó wọ́ kàn rà sínú yàrá yìí. Mo kí ẹ tẹ́ ń bá ojú ọjọ́ lògbà tẹ́ ń fẹ́ jẹ àgùntàn 50 years lọ́bẹ̀ àgbọ̀nrín kò ní dùn lẹ́nu mọ́ ọ̀wọ́ awẹ́gbẹ́ rẹ tó bá ṣàyẹ yá àkúkọ lọ́mọ ọlọ́run gbọ̀dọ̀ kékeré ha ọlọ́ọ̀tọ́ sí ọkù ó fẹ́ kọ́ bá ọmọdé ṣe kẹ́jẹ̀ ló tó máa yọ kó dáṣọ ọ̀gbàlódé bọ̀ ọlọ́run ọwọ́ lọ́ọ̀ dàgbọ́ sàṣẹ́ntẹ̀ ẹgbẹ́ rẹ ti kú tẹ̀wọ̀n sí ní láìpẹ́ lọ́bọ̀ lálùkì àmà ṣùgbọ́n bí tẹ́ sí yẹn sí kù. Mo kí yín o tẹ́ ń fi bí tẹ́ ń wá tẹ́ fi nàjú ọmọ yìí ti ṣe bọ́jẹ́tì yín papọ̀ àbí mo rí lókè tẹ́ ń fọ orúkọ fún àtàbùlà. kọ́ni sọ́fà Mustapha. Ó dàbí gbàtí mo fẹ́ dá yìí gbogbo àgbàlagbà tó kú fámìlì wa wọ́n kàn sọ́pọ́ọ̀tì mi ni mo ní ẹsẹ̀ o lẹ́yìn tó lọ́mọ́ká sẹ́mi ní ṣiṣẹ́ ká anánáwó màá ti rọkọ̀ fún ẹ ti kọ́lé akọ́lé fún èyí kó mo fọ́jú orí mi pàpà pé àwọn èèyàn rí ilé mọ́. Mi Mustapha wa Safa. Mo kí ọmọ yìí náà ní kú mọ́ yín lójú. Àmín. Ẹ̀sìn ẹ̀kú àgbà. Wàá Mustapha wọ́sọ̀ fún o. Mo sì kẹ́yìn alága, òun bá kí ọ̀jọ̀ra o, bá fi kú dẹ́rẹ́tì o. Mo kí tẹ̀lé mo ò sí mọ́. Gbogbo ẹ̀ tó bá ní òsí àgbàlagbà mọ́ yóò jí àgbà níjọ́ kan. Allah. Ìlàrọ̀ di àti àní. Ó ní ọmọ àkàn tó jẹ, kẹ́yìn ọmọ sí ogún ẹ̀yẹ náà rí fi. Kò wá fẹ́ kó sí ẹ̀ka tí ó tó ọmọ nílò àkáyè. Ló bá lọ ra mọ́tò ńlá bá kójọ ó lẹ́yìn ọ̀dọ́ ẹni máa pa àbá yín ẹni tó bá ti pa kó wá gba mọ́tò kọ̀ọ̀kan wọ́n bá pa àbá wọn lóòótọ́ ọmọ kan wá ní owó náà níwò nípa àbá wọn wà ló gbé àbá rẹ̀ pamọ́ lẹ́yìn ọdún mẹ́ta ọba bá ní ẹ̀sìn tó ń mú òun á rẹ̀ ẹ̀sìn òun fẹ́ ṣe okùn rẹ̀ àmọ́ okùn rẹ̀ sì ìyẹn rẹ̀ náà máa fi ràn lọ́ba mi ràn ẹ̀yẹ máa lu ẹ lọ́rọ̀ okùn wa ẹ má lè ságbàjìrì ọmọ yẹn bá lọ bá àbá rẹ̀ ní gbogbo àmọ́ sí olùbàbà kábíyèsí mọ̀ rẹ̀ sí tuntun ó wá ní ìyẹn rẹ̀ ní ká lọ fi ràn okùn wa àwọn bá a ṣe ràn ní tú àbàbá lẹ́yìn lera ti rán rí. Wàlẹ̀ ọ̀dọ́ kábíyèsí
ọ̀lẹ́ ìtẹ̀sí rẹ̀ àkọ́kọ́ lògbó tí fi ń wá okùn yẹn rìn mí kó fún ọkọ fi ṣe sá. ló bá dọ́dọ̀ ọba bó ṣe sọ ó ní wọn lọ pa àbá rẹ̀ lọ gbé wa ó wá fi jẹ igbákejì rẹ̀ ní òdu bí tí igbákejì ti dé o pé jáde máa fi orí korí gbogbo yẹn rántí ẹ̀jẹ̀ ti ṣe kọ̀ńdọ́ lẹ́yìn wọn rí tí ìgbà ti lù ẹ́ mọ́lẹ̀ bó ṣe ẹran ọdún bó ṣe nǹkan kírísímàsì kankan lọ́mọ ẹ̀kún ẹ jẹ́ ẹ bá fi wọ́n ka yín ní korí nígbà tí ẹ ṣe kọ̀ńdọ́ yín náà stubborn nígbà náà. ìlà rọ́bì yẹn. ẹ máa ń jálẹ̀ fáwọn ọ̀rẹ́ yín ní junction jálẹ̀. àmì kìbáàrù àṣìyàtì. mo kí yín torí ọjọ́ mo kí Alhaji Suleiman ọjọ́ra kùtẹ́rẹ́tì kùtẹ́tì ẹ̀dùnkó ẹni tí mo bá ti wá sí lọ́dọọdún nínú àwẹ̀ ẹ̀rọ mo kí yín púpọ̀ gbogbo ẹ̀yẹ executives mo kí yín o bó lọ wí. Àmàzálà gàdìbànà aláyé àlè àmúhà. Zari akọ̀yìn. Fàmàzálà gàdìbànà aláyé àlè àmúhà. Mo kí owó yín kẹ́yìn obìnrin ló wọn náà. Wọ́n fi dábàá lọ bàá káàdúrà ò lè gbà. Jẹ̀mẹ́ ẹ̀ ní kí ni ẹ̀dá mọ́ o. Ọ̀rọ̀ mi ti ń gbóná díẹ̀díẹ̀ kọ́. Òdodo ọ̀rọ̀ mi ṣe rí nù ni. Ilé ògbókọ̀ yìí ni. Nígbà tí mọ́mí wọn ṣaláìsí wọn lọ sí wàásù ìlú wọn. Nẹ́bà ara wọ́n tó fún chíìfù wọn pẹ̀lú wọn. Náà tó wá àwọn àgbà owó láti fi parí Central Mosque wọn jọ náà. Ìlà rọ́bìyà ti hà ní. Sọ́nà pọ̀tẹ́lì o mà tó lẹ́yìn náà mà mí. Kìbáàrù àṣìyàtì. Mo mọ yín gan. Fàmàzálà gàdìbànà aláyé àlè àmúhà. Ẹbí ni nǹkan náà tí ò bá mú tí ìjẹ́ ká dùn ọgbà jẹ̀mẹ́ ẹ̀ ní kíni ká máa ra kàn pé gbogbo ẹ̀dá tó bá ti dá àkókò dẹni ilẹ̀. Gbogbo ẹ̀dá tó bá ti ní kò ní sí àgbàdìkà. Ẹni bí yóò fà á ó fẹ́ kọlu ọ̀sọ́nìtì ọlọ́run. Ẹ̀rọ kẹ́ kọjú sí mi bí bàbá yìí máa ń sọ fún mi gba ẹ̀ mú tẹ́ ẹ ti mọ̀ kì tẹ́ ẹ tó bá tó kó lẹ́gbẹ̀ẹ́ mi méjì rí. فمازال غضبانا علي لآمها. Ìgbà tí sáré ń padà sọ̀rọ̀ tó bá yá, mò ń gún akéde kan, àwọn padà náà ẹ̀ padà. Gbogbo ẹnu mo fi sọ. A lè gbà, àwọn làwọn á nìwọ. لحمه لحمي. Gbogbo ẹ̀yin ní máa tò, ẹ̀yin NRUTW dá mi lónìí abẹ́ ẹ̀sìn bíi ni sẹ́yìn náà lẹ́jọ́ kó yà bí déédéé tó lè wá mú yàn dèèyàn láyé olùkọ́ jì lẹ́sẹ̀ gbogbo ọmọ mi lè rí wọ́n ò jì mí lẹ́sẹ̀ tí a bá dẹ́kun ẹ̀ máa mú àfàwọn ní wàhálà áàlì yìí àwọn ará rẹ̀ àtàwọn sàábé nínú gọ́ọ̀mẹ̀ntì mi kí ni ẹgbẹ́ gbà mí kí n ṣubú ẹlòmíì lè sún ọlọ́pọ̀ tí ó fi yà jẹ wọ́n. àṣà tí ẹ fẹ́ kó àṣà tó ti kú ni ẹ ti dolórí rẹ ẹ má pè ààrẹ padà sínú ìwà tí ò bá wọn. àlùbáríkà ti dé gbàgede ẹ̀ bá fẹ́ fẹ́ ọmọ ọlọ́kọ̀ náà fọmọ fún ọba àdúgbò kọ̀ọ̀kan ní abíọ́dá muwánu ní ọgbà ọ ni ẹwà ní ẹ̀jẹ̀ fi ń tọrọ ọmọ ẹ̀jẹ̀ fi ń tọrọ ẹwà ń tó yìí ká ẹwà ń gbogbo yìí ayé ẹ̀jẹ̀ tán ẹwà famous ẹ̀dùn rí ẹ̀dùn wò bẹ́ẹ̀ bá lò ní ẹlòmíì fẹ́ ju gọ́fúnà lọ fáfáfáfá ṣé bá lórí tẹ́lẹ̀
kò sí. bóyá níyàwó lu èkó ẹ̀tọ́ ọmọ lu èkó gbogbo ọmọ tó sọ̀rọ̀ ọjọ́ ẹ̀yin lè ń fi ẹ nísì. sùdígbà tí ọmọ bíi akáwó kó ọmọ tó bá ní àrùn dídé lọ́mọ fún ẹni ọlọ́kọ̀ wọn lè lọ fún kó lura alóòlù òsì ò dá nílé pákó bó lọ wí jèrè. ọmọ làmì wàrọ̀ ìyá kúrú náà. mo rò pé inú yóò dùn ní tí mo bá dé ní mo rò pé inú yóò dùn pé ọlọ́run ti elevate yín to the highest level of blessings. Alhamdulillah. láti máa ń ṣe mítìrì lábẹ́ ibi tí kókó wà rí bí ni ẹlòmíì ti ń darí ìlú kò ní àfitótó báyìí èsì gbogbo nǹkan ìgbà tẹ́ ń lò lọ́wọ́ ẹ̀jọ̀ ẹ má fi ọ̀tẹ̀ àti ayọ̀ ẹ má fi bàjẹ́ o ẹ má jẹ́ kọ́ lọ́wọ́ rí fásitì oríire yìí o. ọmọ làmì. kí ni máa bí kéèyàn ó jìyàn lẹ́sẹ̀ ẹ̀ máa fi ṣe mo lè sọ fẹ́yìn náà. àgàrà máa kó wọn wá. abẹ́ tí máa jọ. wàá ìyá kúrú náà. jẹ́mọ́ ẹ̀ ní kí ni àkọ́kọ́. alukọ́sùwà kọ́ ti ní ọ̀gá rẹ̀ sínú pé gbogbo tó lè wò ó ṣe mò ń gbẹ̀sán níjọ́ kan. bàbá ṣé mo ń communicate. wọ́n ti máa ń dùn ọ́ ẹ̀tọ́ ti superior sí ọ ọmọ mi ní ntọ́jú àti ìdílé mo jí wò lẹ́rìí tó àìdí bíi 10:30 fún àwọn àgbo àwọn pa mi lọ ta ló sẹ̀ ojú sẹ́wọ̀n ní funfun lónìí o mo sábà wádìí pé ṣé èmi mo ọ̀tí ara mi ni abẹ́nìkan ló kọlu mi lódì wọ́n á tún wá rí i pé wọ́n lọ wọ́n bọ̀ wọ́n dà kó sì ti jọ kó kàn ló tọ́kọ̀ ọmọdúnmọ́ ni ẹ mọ̀ wá aṣáájú pé bóyá gbà mí a máa le koko ń tẹ̀lé rí káwa ń rí ń tà rí kílò tó mọ́ gbà mí tí wọ́n bá rí wọ́n sì ya wèrè síkù ó kún wa ní síkù sílẹ̀ jàmà gbogbo hot seat ẹ kàn wo yìí very 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 hot indeed. ọmọ làmì. gbogbo yín ẹ mọ́tò kan yín ó lè koko pé lágbájá àfikà eliminate ẹ̀. kànbẹ́ náà kọ́ra yé tiẹ̀ ṣe kọ́ra bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi ò wáyé aláyé sáyé ní sáyé mi náà ò ní tèmi ṣe bóyá yé tiẹ̀ yóò kóró tí n bá débẹ̀. ẹ máa dá mi lóhùn àbí mi yín jà ní. ما قتل الأحرار كالعفو عنهم. ọ̀rọ̀ ẹ̀sìn kámẹ́rà mi ti sọ ẹ̀ kò sí tó lè mú yẹn gòkè láyé lọ kọ́ mi ẹ̀mí yẹn ṣe fúyẹ́ pé mójú kú o àjọ̀gá ni a perfect. ẹ̀yin náà ń bọ̀ lẹ́yìn ní ẹ̀ máa ń ṣe bá a bá dúró ní sèdí pé foríjì mi kí n foríjì ọ ayé ò ní ṣe é gbé mọ́. وما قتل الأحرار كالعفو عنهم. kódà mo jogún wa kan wọn méjì mọ́ kódà mo ti ṣe láàárọ̀ ẹ̀ bá a ṣe gbà tó o ti kí mi mọ́ nínú mọ́tò mo sọ pé mi ti bẹ́ẹ̀ pa ọ́ kúrò. o kàn ní ayọ̀ jẹ nìbàdàn mo jẹ ní sọ́dọ̀ méjì bẹ́ẹ̀ ni mo náà kiri wáyé. وما قتل الأحرار كالعفو عنهم. òun ti dáná sí ṣe múlẹ̀ lè tí o bá jẹ́ ní bá wílẹ̀ mẹ́ta yóò tó wúlò. wọ́n gbé àtọ́bí ń pè é tó tó báyìí kódà nígbà míì ìtọ̀ kì í pè mí. torí mi fẹ́ kí n máa dúró ojú ọ̀nà tọ̀ ẹlòmíì bàjẹ́ olúwo tó ń ṣe yóò àtúmọ̀ sálámà sí olórí ìtọ̀ ó fẹ́ dọ́gbọ́n wo sáìsì rẹ̀.
wọ́n sì rí bọ́ọ̀lù ẹni tí ń tọ̀ lọ́wọ́ olórí burúkú ọ̀fẹ́ kẹ́ni tí ń tọ̀ tó wá yọ kámẹ́rà kí lọ́ọ́ bẹ́ẹ̀ ká tó ju tó ń wájú lọ. òun wa máa dúró tí a máa òun wà dúró sọ́ni tí wọ́n wà rọ́bọ̀ rẹ̀ bíládà wọn tiẹ̀ ti fẹ́ẹ̀ bẹ́ẹ̀ náìfù nìyẹn gbogbo ẹ̀dá gbogbo ti jẹ́ kú ẹ̀lọ́túnká ẹ má jò ó sí mọ́ bá a bá fi èèyàn náà yóò lóògùn àti ẹ̀ náà ní lásán bá bàtà kọ́ àti làmọ́ tẹnu bá tó ẹ̀ tó ló fẹ́ pa ẹ̀ tó bá ní sùúrù ẹ̀ tó fẹ́ pa òkú tó kẹ́ náà ní ọ̀kàn ní sùúrù kó ikú fúnra rẹ̀ ní kí ló tọ̀rọ̀ àṣàrà ìlú lọ́wọ́. máa qatilu al-ahrari kal-'afwi anhum. mo fẹ́ bí ọlọ́rọ̀ kan lónìí kí ló fẹ́ gbà mí kọ́ gba sẹ́ẹ̀lì kú ṣe. kí ló fẹ́ kó máa pariwo rẹ̀ sí. kálukú lòun tí ó lò ní ọba tiẹ̀ lọ àmọ́ tá a bá ti jẹra wa lẹ́sẹ̀ because kú kò síbi tí ò sí o ń gbé náà dáadáa náà fa bẹ́ẹ̀ sẹ́ ń wú ẹ ti ń lọ tàá fúnra o àfa àti ọba dé ti báyìí tí wọ́n ti mú ẹ mọ́ sọ fún un. wọ́n sì ti kí lọ́ọ̀kan mariaba bíkùn olórí burúkú àlàwà sáàlà kò ní yọ mariaba ọ̀kú kéke. وما لك بالحر الذي يحفظ اليد. akọ́jú sínú yẹn kí lè bẹ́ẹ̀ kejì. ẹ mà dá mi lóhùn. ẹ dá mi lóhùn. tí wọ́n fa ká máa jire lẹ́sẹ̀ ó ní kí ni gbogbo ẹ̀dá tí ìbá ti yọnu tẹ́lá fún ẹlòmíì ní 100 million onímọ̀ ẹ̀bọ ọ̀yá fún ni ní mílẹ̀ jẹ̀mọ́ àti máa ń tìrìtì ọ̀dà tá a fi kún àgbẹ̀nà pẹ̀lú nulẹ̀ àti tá a kó síbẹ̀ máa tá a kó nulẹ̀ ọ̀dà lẹ́ ń wò ẹnìkan náà tó fẹ́ jìnnà lẹ́sẹ̀ náà ẹsẹ̀ mi ní ti òní ló bá wá àwọn àmì ló bá ní ẹ̀dá kò bá ba òun wà kọsàjà yé o wọ́n ní kò mọ̀ ta sìmẹ́ntì kí n fún lówó tí ó ra sìmẹ́ntì mẹ́ta kí n fún wá wù wá yá sìmẹ́ntì lọ bèrè bá kò sí tí máa fa kéèyàn bẹ́ẹ̀ díyàn lẹ́sẹ̀ ẹ̀ máa wọ́ ọ̀tì èèyàn àmẹ́ ẹ̀ lè máa ti ń kún lábẹ́ aṣọ. ẹ kọjú sí mi kò sáré tí o máa ṣe bẹ́ẹ̀ ṣe tó kọ́ yìí gbogbo branch chairman tó jẹ gbogbo díẹ̀ tó fi ṣe ọ lábẹ́ ọlọ́gùn òdílé tó mọ̀ n tẹ́ wò ní bí wọ́n ṣàgbọ́kọ̀ fún ọ àpọ̀ chelsea ni o ọ̀gá lọ́ra fún ọ ni o ọ̀sánwó díẹ̀ ní sọ sáà ti gbọ́kọ̀ wọlé wọ́n máa ní kò rẹran ọdún fún wa ọ máa ṣépè náà mọ̀lẹ́bí rẹ bẹ́ẹ̀ náà ṣe ń dọ̀gá yín náà òbí ṣe rí ìnira mi kò sí ẹni tí rí ìnira kálukú ikọ̀ ayọ̀ ni. وسلم للمهيمن للقضاء. kábọ̀lẹ̀ ọwọ́ àti ni tí mo ṣe lọ́fà lánàá bàtà bá mi sọjọ́ mẹ́sẹ̀gì tí mo fún ọgbà àwọn èèyàn ni pé ó ti níbi tá a ní fi oore wá àwọn èèyàn mọ́. owó báńkì lọ fi kọ́ ni o wọ́n yá ọ ni àwọn èèyàn fẹ́ mọ sọ́ọ̀sì ẹ̀ mọ́ lónìí lẹ́kùn rẹ̀ ló fi mọ túwìtì rẹ̀ èyí wà máa níṣòro èyí wà máa níṣòro èyí wà máa níṣòro. ولا تغتر. ẹ wá lólówó mi nìkan kò jẹ lójú yìí kó jẹ ká lọ́fà kí ló tó mọ́. ọ̀nà tó wọ́n gbà wọlé ni wọ́n rí tí a máa ṣẹ́gbọ́ báyìí. ọ̀dọ́rá ọ̀nà tó wọ́n gbà jáde àwọn èèyàn ṣe kí ni wọ́n ò lè rí láíláí. ẹlẹ́ẹ̀kẹta tó máa fa wàhálà láàrin àwọn ẹ̀dá láàrin àfáàní láàrin ìjòyè láàrin ìlú ni àjàlájú kálukú fẹ́ ní sùúrù máa fi kọ́lọ́ wọn bílẹ̀sì wọn yóò dá fún yín kálukú wà fọ fúlùm ẹlòmí yóò kàn fọ bẹ́ẹ̀ yóò kàn parẹ́ sínú atẹ́gùn. ẹ jẹ́ mọ́tà kan wá kí wọ́n bẹ̀rẹ̀ àdúrà ẹni tàkìrì ìbẹ̀rẹ̀ ni tó kánjú ẹni bò ló ṣe kánjú kí ló dé béèrè
ẹ̀yin ọmọ ìyá mi ni bá sọ̀rọ̀ gbọ́ nísìnyí ó wà lọ́dọ̀ àfa ọlọ́wọ́ á fún àfa náà lálùbáríkà tẹ́lẹ̀ ìbáde yóò ṣàdúrà fún wọ́n sì ní lálùbáríkà àfọ wàá ti ṣàdúrà fún wọ́n bá fẹ́ ju àfa àsùnká wọ́n ń wà níran ni wọ́n ò dá sí àní. tẹ́wá ní kiri pólẹ̀ tó kọ́kọ́ ní láyé àgàbẹ̀ tó tẹ̀lé mi ní ìgbésí ayé mi lákọ̀ọ́kọ́ ìgbà yẹn mo lókìkí ni kò tí ì sówó ní wọn fẹ́ tó sùn ká òun àdé máa ká èmi ní ò tí ì lọ mẹ́ta o òun tí ì lọ méjì o kò rọkọ̀ fún wa fọwọ́ tẹ́ǹsì fún mi gan bẹ́ẹ̀ bá pè mí dáná ló máa dà èmi lẹ́ wí ó kọ́ ní bẹ́ńjọ́ náà lọ́hùn ní ẹ bá rìn rí àṣẹ ìrìn wọn lójọ́ náà wọ́n sí náà fún mi wọ́n rọ ní báyọ̀ lọ́kàn lóde ló bá ní pé lọ́dọọdún yé ẹ̀wà àkàn bẹ́ẹ̀ láàrin tẹ́lẹ̀ wọn jọ lọ́mọ ká pàgà àwọn méjìlá la lọ nígbà kan náà náà bá rọ ọkọ̀ náà bá kọ́lé wọn ò sì lè padà wá bọ́ torí tẹ́tí fẹ́ lu wí pàmò wọn ò lè kó jẹ mọ́. wàṣàwìr wàlá ta'jal. nìyẹn ló bá lọ báyà ìyá àfa kọ́ni ẹlẹ́kùn ṣé kò fẹ́ràn mi gbogbo yẹn lọ ṣàdúrà fún ọ̀sẹ̀fẹ̀ mi ìyá rẹ bá pè lóru tọ́ba tẹ̀ ṣé ìwé mi mo bí ọ lọ sọ̀rọ̀ fún lágbájá náà dàló ṣe sọ́tà ẹ máa gbọ́ níjọ́ mi ti máa bì kí n sọ fún yé yín àfa bá jí làárọ̀ tẹ́lẹ̀ bí abatí ọ̀yin irú bẹ ikú dúró máa ń pè ní Yorùbá níbi tí nǹkan bá máa dá ogún sí téèyàn fojú di pé kò jì tó bá gbọ́ bẹ àdìgí àmọ́ ní ó ti jáde àfa bá pè é ó ní lọ́wọ́jọ́ ní náà ó ní onílọ́jọ́ pé lọ́dún ẹ̀ lọ bẹ́ sínú rẹ̀ ó tọ́ bá rí mu jáde wá. ẹ kọjú sí mi tẹ́ẹ̀bù lọ bẹ́ẹ̀ ó wà lọ́wọ́ adé ti bẹ́ẹ̀ àfa ìwé nìka kò ní àfa ìwé wíkẹ́ẹ̀dì tí mo sọ fún mọ́mí rẹ̀ sẹ́mi tí ń tìrí mọ́tò tèmi rẹ̀ sẹ́mi tí ń tìrí lẹ́nu sẹ́mi tí ń tìrí mẹ́ka ṣé tí ń ráwọ̀ yòókù ni owó adó létí kòtò yẹn for good 5 hours lẹ́yìn tó bá ń kókó bọ̀ òun kó ajá méjì lọ́wọ́ ló wà àfà kí lè wá níbí wọ́n ní ṣéwù ló ní kí wọ́n á bọ́ sínú kòtò yìí kí n mú tí onílẹ̀ lẹ́yìn wá lè mú oníwákàtí karùn-ún tó ti débi ni olè bá kájá lọ ẹgbà aṣọ okòlì ẹgbà dá ó kàn bẹ́ sínú kòtò ní gram yóò jáde padà báyìí ìmọ̀lẹ́kẹ̀ bò ó ní. ló bá gbé àlùbáríkà lọ èyí tí kájú padà lọ dé báyìí ajá ló kó lọ àtàdá àtọkọ ọ̀rọ̀ oko àti gbérí ajá sì lọ àpàlùkò ajá ti wá ó lọ dé ó lọ kájá lọ ó lọ wà létí ibi tẹ́ni lọ lóòótọ́ ó wá rí pé kíní ò ṣe é bẹ́ sí lẹ́ni lágbájá àfààní ọdẹ ó ní bẹ́ẹ̀ ni olùdókòwò ọbẹ̀ olóòtú gbé nǹkan lọ bẹ́ẹ̀ lẹ́ni tí o bá ní sùúrù ará àtàdé ó jèrè ẹ̀ka yìí. wàṣáwìr wàlá ta'jal. di pọ́ǹtì yẹn mú. wànfiq wàlá takhaf. lérò pé gbọ́ mi yé ọ̀gá rẹ̀ ní kọ́ lọ fún yẹn ní $1 million ọ̀wá ń sẹ́pẹ̀ ní bóyá ti kọ́ nípa pé tí ó kù ọ́. Wọ́n gbọ́ mi yé pa. Bóyá mọ́tò tiẹ̀ ń bọ̀ lọ́nà. Bóyá nǹkan tiẹ̀ ń bọ̀. Àwọn mi náà dògó èmi tiẹ̀ gbọ́ sọ̀rọ̀ gbà mí. Mo kàn lé ní lágbádá wá ọlọ́mọ́kà máa lọ. Wọ́n sì máa wò mí rẹ̀. Kí n tó kún ọ lọ́mọ́kà. Mo ti rán ìyẹn tó pọ̀.
kò sí complain gbogbo ẹ̀ látọ́ bá ti lè kánjú tí ò fẹ́ jẹ ìpín níbi tó yẹ kó jẹ ní kó tó dé èèyàn ará àta ni ó jèrè ẹ̀ka yìí. وشاور ولا تعجل. mo lérò pé ṣé Yorùbá ò fàwọn sàbí tẹ̀ kó. وأنفق ولا تخف. ẹ má kẹgbẹ́kẹgbẹ́ kò sì sí 99.9% lóyà tọ́wọ́ fẹ́ báyìí ṣe kò sí ààbọ̀ tó kù olóró tó fi ṣe lọ́jọ́ iwájú. tí wọ́n ṣe kó gbà fún àfáà rẹ̀ tán ni gbàtọ́ ní kó kó sínú kòtò kò ní ṣe kí ni kò ní wáyé wò yóò ṣe kí ni yóò kó obìnrin gbogbo bí tẹ́ ẹ wà branch yìí ni branch ni gbogbo ẹ tó bá ti jẹ́ ọ̀gá sí tó superior sí ẹ má bàa fẹsẹ̀ wọn sẹ̀ mọ́ wọn náà wá sọ pé ní mọ́tò ọ̀kọ́lé ń sọ̀tọ̀ fi ṣera rẹ lónìí ẹni kí lè ṣera rẹ àwọn amúọ̀lọ́lé oúnjẹ ọ̀gá gba bọ́ọ̀dì gbogbo roundabout gbogbo county cow nose ìwọ̀n tí a wá mú lọ náà wọ́n ní kò lẹ́yìn náà kó ní ṣe orí rẹ̀ burú ìwọ́n jẹ sẹ́ẹ̀mù ọ̀sẹ́ẹ̀mù táláyé rẹ̀. وشاور ولا تعجل وأنفق ولا تخف. owó tí ń tẹ̀lé ẹgbẹ́ yóò lọ́la wá ṣe bí ọmọ ẹ̀yìn ọ̀gá ti ronú pé eléyìí ó padà ta mí lẹ́nu ọ̀gá rẹ̀ wọ sọ́ọ́rọ́ ó kó ògbà lòde ìwọ tẹ́ ń wé aṣọ sí ọrùn ọwọ́ àwọn ìpadà àwọn tó ń kí ọkọ ọ̀gá rẹ̀ yóò jọba tàyè máa jọba lọ́lẹ̀ ọba rẹ̀ ni. من الفقر يا هذا تكون أسعد الورى. mo tún ti yíṣu tó wà láàrin yín ni o. ẹlòmíì ò ṣèṣe kí wọ́n lè sàánú rẹ̀ yóò máa kájú kódà tí mo ẹ̀jì jù láyé orí adágún wa mi ti ń sọ kéwòn mẹ́sẹ̀jì ni pé mo ní nìkan báyìí kí wọ́n ní ókè ìṣẹ́jú márùn-ún pm ìṣẹ́jú mẹ́wàá pm wọ́n tá ń tẹ̀ lọ wọ́n àti pé ẹ̀rọ kìlọ̀ tí ń ṣe lọ́wọ́ kí ló ń ṣe é gan ó ti fi mi nínú. àwọn tẹ̀ fẹ́ fẹ́ gbà kan náà wọ́n ní tí wọ́n ń rán kálukú ń gira ni kálukú ló ní tí ń rán owó sukú ọmọ ẹlòmíì ó tún ràn rẹ̀ sí látòkèdè rẹ̀ tí kò wá ní sábàtò ní bí wọ́n gbé bùkátà ó sì tiẹ̀ wá tí ì ṣe méjì gbogbo àná bẹ̀ nù èyí náà lọ yára yín náà káyì ẹ̀ ń kánjú jù ẹ̀ ń kánjú ọkọ̀ tó gbà ẹ̀ bọ̀ installment ni ọ̀sùn kúkúrú bọ́ sanwó rẹ pé ọ̀wádọ́gẹ́ òfin wọn ní káàtó ọmọ ẹ̀jẹ̀ ayé náà jẹ́ àbọ̀fẹ́ lówó tiẹ̀. wọn mọ̀ dá mi lóhùn ó wá dìrọ̀lẹ́ àwọn ọ̀gá ayétọ́lọ̀ tí ni wọ́n lu dá ọ̀dọ̀ àdá ẹja kọ̀ọ̀sẹ̀ wọn ó wá gómìnà wá ju ọkọ̀ tó sanwó rẹ̀ wọ́n á fi yí de obìnrin wà kọ́ọ̀sẹ̀ ju tí àlọ́ fọ́ọ́rọ́ àtẹ. jẹ́sì lé sí mi lọ́rùn ó tún wá dalẹ̀ owó tí ó kò jíṣẹ́ oníṣòwò sàwábà ọwọ́ adé gba mọ́tò rẹ̀ ọ̀gá òní òdò ó ṣe gbèsè wọ́n ti sàánú àti fún ọ lọ́kọ̀ọ̀kan dolówó wọ́n yagbá fún ọ̀yà ọ̀kú ọlọ́mọ ẹ̀yìn lónìí gbogbo kan lọ mú bíi viewry refinery ni wọ́n ní gbèdé tí wọ́n bẹ̀rẹ̀ àdúrà gbogbo alájọsọ àdúrà wọn mẹ́ta ni àdúrà bẹ́ẹ̀ ṣe wà yìí kódà sí ẹ̀ tí ò wá mọ́ ọlọ́mọdé àbúrò kọlù ní mọ́. Àmín. mọ́jọ́ ó kọlù wa náà. Àmín. tí ẹ máa ní láárí. Àmín. kò bọ̀ tó sàbẹ̀ yín náà. Àmín. tí ẹ máa ní láárí. Àmín. ìsá yìí mọ́jọ́ ó máa gba aṣọ ẹ̀jẹ̀ kúrò lọ́rùn yín. Àmín. wọn mọ̀ dá mi ló mọ̀. Àmín. níbi sátà ń ṣe yìí mọ́jọ́ ó gbéyàwó yín sí lọ́rùn. Àmín. bàbá nípa ipa ogun ọmọ rẹ ọlọ́mọdé ṣàgbákò rẹ. Àmín. because àgbà bọ̀ wá kàn wá
gbogbo tẹ fàárọ̀ ṣe má jẹ́ sunkún rẹ lálẹ́ àtẹ̀mí náà. Àmín. Àkéyìn fún ẹ. Àkétì ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹni insha Allah. Insha Allah. Àkétì wọn. Tó ẹni tó wá lọ yìí ju ìtọ́ba Ajíbóyè àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni ní organizing secretary yín òǹkà rẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́. Àmín. Ẹ̀ sí àmì tó. Àmín. Because ó kú rèwerèwe kò tí ì jíṣẹ́ rẹ̀ pàápàá iṣẹ́ ò lè jẹ ìyẹn kọ́ ni wá níṣẹ́ ọmọ rẹ̀ ò tí ì máa fún lówó wo ètò wa bí ẹ má ṣàkójù ẹ tí ò tí ì jẹun ọmọ kò tí ì ráyé wá o. Ẹ ń ṣiṣẹ́ lọ́rùn olùwàtọ́mọ yín náà bá dé wọlé dáàbì ọkọ̀ tẹ́ gbé lọ yìí dìkọ́ yìí ètò ìgbà yẹn rà wá láti Amẹ́ríkà nìyẹn ìgbà wo dáa bá òlàfin ní kẹ́ máa ń jàjàkújà mọ́ ọmọ ẹlòmíràn ní fọ́ọ̀gìfù ẹ̀ tọ́ba ikú tó bẹ̀ pé ọ̀fà wàhálà náà fi pa ọ́ ìgbé náà fi sìn ọ́ lọ. Ẹ má jọ ọmọ yín ó gbé ayé àdàmọ̀dì ẹ ti kẹ́ wọn àwọn ìyàwó yín ẹ̀rù tí ẹ̀ bá yín níbi tẹ́ ẹ kẹ́ wọn dé yìí káàtì òtò yín kó tó a máa borí wọn kó máa bímọ fún ẹ ṣe é ṣiṣẹ́ ṣòfò ni. Wọ́n lò yá àti agbóni sẹ́yìn fẹ́ lù àti agbóni. Ọ̀tí ẹ̀ wá orúkọ ọmọ tó ṣe tọ̀lé ayé ọmọ tó fowó tún ayé rẹ ṣe kó wá gbé ọ̀nà ká mọ́ tó bá yá lára ọmọ ẹ̀yìn rẹ ti pé kó yá bá ìdó ni wọ́n á fún bímọ fún ọmọ ẹgbẹ́ orí ikú nù sáré yìí. Ó wá burúkú jù ilé tó wá dààmú kọ́ ni wọ́n ti lọ́ máa rún mọ́lẹ̀ ìṣòwòjú ló tẹ́yìn máa lò. Ó tún wá lóbi láyé àbẹ́kọ̀ lóbi ni ìkan wà lóbi rẹ̀ àbí bàbá wa màmá rẹ̀ ló wà abiyamọ kú ọ̀rọ̀ ọmọ bó ṣe rí ẹgbẹ̀rún ọmọ kò dínkù rẹ̀ níwájú ìyá rẹ̀. Omi. Àbíọ́ bá ara òbí rẹ lójú. Ìyá létí ìkàlẹ̀kọ́ ti ní. Wọ́n mọ̀ dá mi lóhùn. Bàdà rọ́bì. Levis. Fọ̀sírí tó bá dọ́lẹ̀ àná mi. Sọlọ́mọ àbí òlọ́mọ. Kí má jèsì okú bá ọmọdé kọ̀ọ̀kan sọ́nà ní. Ẹni kì í má pèjú ẹ̀ wá. Bígbà tí adìẹ bá pa ọmọ ní tó tó wá pa àyà adìẹ. Ọmọdé máa ṣe síọ́. Ọmọdé ti sàpapò síó báyìí. Tí wọ́n fi hàn nínú screen ní sí báyìí. Tí wọ́n rí bàbá wọn mọ́, wọ́n sunkún tí lóbi sùn ni. Torí àwọn bàbá àwọn tẹ̀lẹ̀. Wọ́n rí bàbá yọ̀ sí mọ́. Àwọn ti di pé tẹ bá pín ní state level tó ẹja lọ fún ọmọ rẹ náà bẹ àbí ojú òsì àwọn fi gbọ́ bẹ àwọn ti fọ́ọ̀nù ọbẹ̀ ti dà á lẹ̀lẹ̀ ọmọ dábì ló mọ. Kullu ma fil bayti indi. Kò láwọn ìyàwó náà tàbí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bẹ́ náà tí ó kàn máa yọ wá kíní kan léèsì la fẹ́ ra o. Gbogbo tí ẹ ń gbà pẹ̀lú akọ lọ́dọ̀ ọkọ ó ní kí wọ́n máa kún náà ìgbà lọ́dọ̀ ẹlòmíì ní ìsìn. Ilé yàfi omi jaza. Àbí wọ́n akọlẹ́kọ tọ́ba ọkọ ọmọ ìyọ̀ tó ní gbogbo ẹ tó bá dáa fún ìyàwó wa máa yọ jù á lọ. Oyọ̀ ìyàwó olówó a máa yọ̀ wọ́n tó dààmú ní ọ̀lẹ́ náà ní àwọ̀ omi mo wọ́n lẹ́jọ́ àná ìwọ náà wọlé ìsìgbà náà kọ́ ọdún wọ́n sùn ọdún fọ ọkọ ọdún wa ọdẹ fìlà ìgbà náà kọ́
àníkòlù tí ń rìn ó lé ní 50 million. gbogbo tí mo dá kọ́ tó yí ipò ìpínlẹ̀ kí wọ́n yà sí wọn. màámi ò kàn rí mi lánàá Ìbàdàn ní kọ́ọ̀lù táwọn àti wọlé wọn á rí news kọ́ọ̀lù wọn á gbé àgbàdàn gbàtà wọn ò rí mi náà rí mo tó ti wà lọ́dún ẹ̀kọ́ Èkó àyà wọn ti já páànù ọlọ́mọdé àrẹ ìtànà tá à ní gbé. iná tani kí máa yóò pè. omi àyà àti. so ọmọkùnrin yẹn ó ní ìdíkà tẹ fíìlì fún sentiment apart ẹ̀yọ́ lọ́kọ̀ lè mẹ́ta lóòótọ́ mọ́ọ̀rọ̀ ló dé pé ó kú tiẹ̀ nù dọ́dọ̀ bá kú tiẹ̀ ayé òní ní funfun. كل أسباب الأنام كل أسباب العناء كل أسباب الهناء. gbogbo tó ń kéde mi gbọ́. Sentiment apart. Gbogbo kan tó bá ti sè yẹn kẹtọ ọ̀rọ̀ kó tó bá sí ọ fámìlì rẹ dárẹ má kà á sí òkè mọ́ rẹ rìn. Kí ló fà á tẹ̀lé lè ṣàdúrà fún? Mo pè nǹkan àwẹ̀ pè nǹkan àwẹ̀ ń bọ̀ wá bá ń tó bá nù gbé ọmọdé àná bá dé. Kò fẹ́ mọ bá ọtí ẹ máa pín nǹkan báyìí. Ẹ dákun sọ fún mi, kò sẹ́ni tí ò ṣe tí ò darí, kò sẹ́ni tí ò ní past. Ṣùgbọ́n tó o bá ti ṣe dáadáa, Ọlọ́run mo ti gbàgbé kúrú tó ṣe náà. Sẹ́lẹ̀ ní past ní bẹ́ẹ̀ ti jẹ́ bóyá. Àyè gbajúmọ̀ ẹ ti gbóbi olómi rí. Ẹ tó ní kó lọ lu ọkọ rẹ mọ́ kílọ̀bù. Mo jòkó jẹjẹ nkọjá yè mí kádàrá takò ọ́ ni kò sẹ́ni tí kádàrá gbé tí ò ní tasí agẹrẹ ìjẹ̀bi òníye wọ́n lọ pààkì ibi tí ò dáa wọ́n fi máa ń ní ní mọ́lúwà tí ó sì gbọ́dọ̀ gbé olówó náà kó wọn tọ́ra àwọn oníjì ju gbogbo táàbí wọn náà lẹ́ni lọ́wọ́ ọmọ fún ẹ̀ létí tó wà ní ọkẹ́ ọ̀rẹ́ tí o gbọ́dọ̀ má nà ọ sókè tinubu bí ẹ bí ẹgbẹ láti nọ láìsí ẹ máa jẹ papọ̀ o gbọ́dọ̀ má jẹ àwọn òní ọ̀sẹ̀ akọjú sí mi bó ṣe hàn kù tó o ní past ṣùgbọ́n àpẹẹrẹ bá sọ ó mà dáa ó ti gbà ó ti blend fún ẹ ẹ sáà di ó ṣe díẹ̀ wọ́n rọ ọkọ̀ fún ọ̀sẹ̀ kejì ní ẹ̀pá dànù méjì dúró pé Ramadan ti ń bọ̀ yìí àwọn gbé nǹkan lọ́rùn bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ń sí dáadáa náà ni ọ̀hún dáadé náà Ọlọ́run wọ́n scale iṣẹ́ wa ni n ní bí pé tó dáa bí ò dáa èyí tá a ti rí wo náà ti fi hàn tó bá tó dáa bí ò dáa bí ilé náà wọ́n mi tó ya wòlé débi kò dáa sóhun báyẹn ṣe rí nù inú fíríjì tutù ẹ̀yìn rẹ̀ gbóná fíríjì dá sàkán ó kóró sàkán náà ni. látàsá lánà lèmàríà àní àbá ìyìn. ẹ̀yin tí a ní rẹfrigirétọ̀ lé ẹ̀yin náà tutù àbí. ṣe kọ̀m̀pútà rẹ̀ máa tutù ẹ̀yìn rẹ̀ gbóná ni ọ̀ lè satisfy gbara ayé náà ni. àkọ́ mọ̀ yìn ọ́ àkọ́ mọ̀ bu àmọ́ gbìyànjú káàtó mọ̀ yìn ọ́ pọ̀. ayé ò lè fẹ́ràn rẹ yípo. àwọn asìlì. alága ló dògbé àbí sẹ́kọ̀ báyìí ni. ẹ tó bá wá torí fún ní 40 million tó bá ní bàbá ní bí 2 million kódà kò ní sàdúrà kò ní rí pé 2 million kẹrẹ mi ò ní 2,000 lọ́wọ́. tó èmi gbọ́rọ̀ àwọn ẹni yẹn jọ́ọ̀jì yẹn ẹlòmíì ò ní sọ dáadáa náà ni wọ́n sọ asájú lèmi náà ẹlòmíì èpè ntí n ṣe arọ kàó wọn ni wọn lọ lè gbé rẹ gbàtọ fẹ gbẹmí mi
ọtí bèrè tí ní òun tí ní òsì ní náà nù. Èyí tí ẹ̀dùn ọbẹ̀ tó níyàwó lóyún wọn ní kó máa dìlù bọ́ọ̀sù gidi ọbẹ̀ ẹ̀jọ̀ máa mánéjì àpò méjì yóò jẹ ìdí bí oṣù márùn ká tó wá béèrè mi náà ṣiṣẹ́ ni ìgbélé òwe dá pọ́tì rẹ̀ kò ní kí n yá o bàbá fún mi ní 50 million mo ní mo dákú ẹjí mi o tèmi etí bá ká ẹ̀ àmọ́ ó dáa ó tún gba wáàsí inú àwẹ̀ àbí ó gba wáàsí ó sì ń pè ká àwẹ̀ ó láwọn àfáà ti sọ̀rọ̀ fún ó láwọn ọmọ òrukàn àwọn títọ́ yunifásitì báyìí private university wọn lé ní 14 mélòó ló bí mélòó ní tọ́ scholarship tó fún wa mélòó ló kankan bí mélòó ní tọ́ ó ti ń tọ́ tó ju ọmọ rẹ lọ nítorí pé tẹ̀mí náà bá dàgbà ọmọ mi ó pọ̀ àti ń jèrè wọn ní sẹ́kú wá jẹ́ mọ́nísì. ìwọ́n tó kú kan sí aṣojú ẹni tí òṣojú ó sẹ́yìn. ọlọ́dún kò má bà kan rẹ jẹ́. fanzuri ila khalaqih. ó staff rẹ̀ kò sí ọlọ́kọ̀ tó staff rẹ̀ kì í ṣe ẹ̀ fún staff bọ̀. Wọ́n dà bẹ̀ staff kì í ṣe staff. Tani o kàwé. Ṣé ìbò lẹ́yìn gbọ́ nísìnyí? Ìbò dọ́gọ́dọ́gọ́ as pay as in like seriously. Ṣé wàá kàwé ni? Àbí lè gbé tẹ́yìn ṣe ká? Àwa kàwé dáadáa. Láwọn àti tí mo wé ìwé mi lábẹ́rẹ́. fanzuri ila khalaqih. Ó ní ẹ má wo bí ẹ ṣe bí yẹn. Ẹ má wo tó gbé dání ìwà rẹ̀ ní ẹ wò. Ìwà. Ọ̀rọ̀ mi ó kìlù tó adúlẹ̀ ní kókó báyìí. Àyè níwà ní ojú wọn ní kàlìkì àmà. Ọ̀níwà. Ọ̀nítẹ̀lọ́rùn. Ọ̀sán tó dárí. Bẹ́ẹ̀ kún ọ̀lẹ́mi rẹ̀ gan ọdún òfin rẹ̀. Gbogbo àdúgbò kọ́kọ́ yín sókè kí n tó bà lọ. Gbogbo àdúgbò tí wọ́n ní ti ń gbé wọ́n tẹ̀lé báyìí ẹ̀ tí ń pè ká tí yín sókè ìtọ́wà mi sókè. Tí wọ́n sunkún tí hà kan wọ́n tún sọ̀rọ̀ nìkan tó ń gbé kiri sínú mọ́tò báyìí. Àwọn kiri ti ń pè tí a bá kẹ̀ báyìí fúnra ní fi náà ọmọ wẹrẹ ní tí kò mọ̀ pé wọ́n kú o ohun tí ó ṣe ló ti ṣe o bí ọba ṣe lásìkò bí ó ṣe kú náà mọ̀ wọ́n àṣìkànnì òfẹ́yìn náà tẹ̀ kó pamọ́ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀pẹ́ tí ẹ̀dùn ó pè mọ́ kọ́ ìbálẹ́jọ́ ní nígbà kìí àmọ́ ẹ lọ chéǹjì o gbogbo tó wá ṣe kalẹ̀ yìí ọlọ́dún kò má bà kan rẹ jẹ́ ìwọ lọ́mọ̀nà tó o bá ṣẹ̀ṣẹ̀ bẹ́yẹ bá dáa àwọn olè bọ́ dá sí ìdájọ́ rẹ̀ èmi ò lè dá sí ìdájọ́ ọlọ́mọ ẹsẹ̀ wò mí o bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ fẹ́ dájọ́ ọ̀nà fún yàn sọ́tù bá sàtífíkẹ́tì àdìgẹ́ náà tiẹ̀ ọlọ́run ti fi hàn àwọn kúrú ṣe náà ni àá sì bẹ̀rẹ̀ kó má jẹ́ àwọ̀ náà òun ló ní náà òun ló láti jẹ́ náà Allahu akbar Allahu akbar. Sọ bẹ́ẹ̀ dáadáa Allahu akbar. olórí kí ni jẹ̀bẹ́ olórí náà sì ló ní kí ni gbogbo tọ́lá bá fẹ́ fún yẹn kò sẹ́ni tó lè bí ọ̀dà ni olódàṣẹ máa lọ ọ̀lọ́ náà nù máa lọ ọ̀lọ́mọ náà nù tí ìbá sọ lórí náà tàlẹ́ jẹ́ náà tí kò ní á sì bí bẹ́ẹ̀ ló ṣe wàhálà tó lé kóyè kò tí ì bá mú fóònù nínú ẹ̀ ẹlòmíì sì dé kò tí ì pọ̀ ọdún mẹ́ta wọ́n ti kọ́ ní mú yẹn bọ́lá ti jẹrẹ rí lónìí o abiọlọ lórí gbogbo ohun tí mo sọ yìí àwọn àṣàdúrà rẹ papọ̀ lẹ́sìn ẹ̀jẹ̀ apá ẹ̀mí pọ̀ wàá máa ń gbọ́ ní wọ́n lé àfọ̀sẹ̀kùn mi khayri tajiduhu indallah wa khayran wa àlùmọ́ àdìrà astaghfirullah innahu ghafurur rahim astaghfirullah Allah Astaghfirullah Allah. Astaghfirullah Allah. Astaghfirullah Allah.
أستغفر الله الله 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 أستغفر الله. ẹni tí o lè má wuli ẹni tí o bá ṣe lọ́ọ̀rí o a purify ara wa nísìnyí gbogbo ibi tí tá a kù sí lórí èmi tí màá sọ̀rọ̀ ẹni kan tó kó náà wá bọ̀ wọ́n kù síbi kan ìwọ sọ bá rò pọ̀ ọmọ ìwọ lọ dẹ̀tí jù láyé bẹ́ẹ̀ ni mo sọ fún yín lónìí omi tó bá máa bí ìdérí agbọ́dá lè rí dẹ̀tí inú rẹ̀ lọ́nà òkun àtọ̀sán ọlọ́fẹ́ máa tó dà sí bí ọlá bá gbòòrò tán ọ̀ọ́dẹ́ máa tó fi kọlu ọlọ́run yóò sì pọ̀ ọlọ́run orí jì wá àmín àyè kéré Àmín. orí jì wá má fi ẹ̀ṣẹ̀ wa bí wá kóra ń ṣẹ̀ bàbá à ń ṣẹ̀ tààrà a sì mọ̀ bá ń ṣẹ̀ ìfẹ́ ló jẹ́ àtúbà mójúkú ọlọ́run. Mali la anu ala khata'i. ìbọn mọ́ fàtẹ́ pé tí òní tó ṣe fọ́nà ti ń dun ọlọ́run ni àwa náà ní kí ṣe bá a dáa jù yín lọ ọlọ́run kan rán mi ṣẹ́ sí yín ni. Laqad barasitu jabbara samai. Qara'tu kitabahu wa asaytu sirra. Bàbá wọn lọ bá tún wọn látẹ̀yìn ó sẹ̀ bọ́ọ̀sì lọ́lá náà tún sẹ̀ ọmọ ọdún lórí ibùsà tó ga ẹ̀yin náà sẹ̀ ẹ̀ gbàmọ́nà ti pọ̀rọ̀ yín. Lizumi baliyati walishomirai. ọ̀fẹ́ jẹ́ tó ju ọ̀rọ̀ ọ̀fẹ́ sùn sóò lọ dá ọ ni èyàn pọ̀ ní ìkan ló kéré olójẹ̀mí ni àbọ̀nà tó dá ọba ọba kan lẹ́wọ́ ni wọ́n fẹ́ wọ nánu. Balayi la yuqasu bi bala'un. ẹ̀dẹ́ gbogbo yẹn kọjú síbí kọ́kẹ́kọ̀ kó lè ló ti ọ lọ́wọ́ lónìí. Wa afati qawlu ala shaqai. máwo tèmi wọn làbọ̀ ti pè mí má jẹ́ òkú ẹ̀ka tó ní sórí rẹ lónìí. Fayabuni idha ma qala rabbi. alága nígbàgbọ́ nù mí ní fi wá mi ká kùdẹ́lẹ́tì ọlọ́run wọlá àwọn tó fẹ́rẹ̀ jù láàrin gbogbo ẹ̀tọ́ rẹ ti ń dàrú tó fi dùn ní bá a sọdọ̀ lórí rẹ. Ìlànà ìrọ́ni. pẹ̀lú kọ́ndíṣẹ̀ kan wọ́n bùnẹ̀ tó bá dáa fún wọn ìwọ́n tó bùnẹ̀ tó bá dáa fún wọn wùlẹ̀ tọ́ lórí rẹ ọlọ́run ní fún ọ tọ́lọ́ ti bínú ẹni tó ní Allahu Akbar. Sọ́kọ̀ọ́ ìmọ̀ràn kódà tọ́ba ti sẹ́ni lọ tún
ẹni tí wọ́n fẹ́ kọ́lé kì í wọlé. gbogbo ẹ̀ lọ́sọ̀ fẹ́ da fún ọ̀bàtẹ̀ tó da fún jẹ́ ọ̀lẹ́ ní sùúrù lásìkò tiẹ̀ náà ń bọ̀ àmọ́ ọlọ́run ètò ọ̀gbẹ́ láàrin ọlọ́run àforíjì.